Ẹ káàárọ̀. Sí àlàáfíà lẹ́wà. Ṣé dáadáa lẹ jí? Ọlọ́run á ràn gbogbo yín lọ́wọ́. Ẹ ò ní rí dààmú. Ẹ ò ní lùgbàdì ayé. Ayé ò ní mú yín. Gbogbo ìgbésí ayé mi mo wá fi ṣoore fáwọn ènìyàn ni. Mo fi wá tú àwọn ènìyàn sílẹ̀. Ogun tí wọ́n bá ṣe oyún mọ́ èèyàn nínú ni mo fẹ́ júwe fún yín. Tóbìnrin bá ti ń rọbí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin kò bímọ, ẹ fẹ́ pe ọmọ tó wà nínú ẹ̀ jáde. Ogun ẹ̀ mo fẹ́ fún yín. Wàá farabalẹ̀ gbọ́ dáadáa. Tí bá ti júwe fún ẹ tí ò bá yé ẹ, wọ́n ti kọ nọ́mbà mi sókè tó pè mí kó tó béèrè. Ìwà abiyamọ ni oògùn yìí wà fún o. Ìwọ tó bá mọ̀ wípé o máa bímọ láyé lóògùn yìí wà fún. Ìwọ tó bá mọ̀ wípé ìyàwó ẹ máa lóyún máa bímọ, ọmọ ẹ máa lóyún máa bímọ, lóògùn yìí wà fún. Lọ kọ́ ilẹ̀ má gbàgbé, mo lè kú at any time. I can die at any time. Èmi wá ṣoore fáwọn ènìyàn ni. Gbogbo àgbáyé lọ́lọ́run rán mi sí. Kì í ṣe Yorùbá nìkan. Àti Ìgbò, àti Hausa o, àti Fúlàní o, àti anybody. Ọlọ́run ló dá gbogbo wa. Èmi ò kì í ṣẹlẹ́yàmẹ̀yà. Gbogbo ènìyàn ni tèmi. Ẹni tó bá ti jó lóòótọ́ ènìyàn, òun ni tèmi. Ẹ má ṣe bàjẹ́ o. Ẹ má bà tènìyàn jẹ́. Ẹ má ṣe dáadáa. Gbogbo agbára tó bá fún ẹ tó bá lè fi ran ọmọlàkejì ẹ lọ́wọ́, agbára rádaràda ni. Owó tí Ọlọ́run bá fún ẹ tó bá lè fi dùn ọmọ ẹlòmíì nínú, owó játijàti ló ní. Ipò tí Ọlọ́run bá fún ẹ tí o lè fi fa ẹlẹgbẹ́ ẹ sókè, ipò rédèrèdè ni. Gbogbo nǹkan tí Ọlọ́run bá ti fún ẹ láyé fi máa dùn àwọn ọmọ ènìyàn nínú. Kò sí nǹkan tó mú wá, kò sí nǹkan tó máa mú lọ. Ayé asán àti ìmúlẹ̀ mọ́fò. Ayé kọjá lọ pẹ̀lú ìfẹ́kúfẹ́ rẹ̀. Ẹ tó bá fún ti dé òpin la máa gbàlà. Use your power to help people. Use your money to help people. Do good all the time. You will reward it. Don't forget yesterday's topic. Your behaviors is your inheritance. Your behaviors is your gain. Ìwà òun ló máa jogún nǹkan tó fẹ́ fún ẹ. Ó máa ní kó jogún rere, ní kí ìwà ẹ jogún nǹkan dáadáa fún ẹ tàbí kó jogún nǹkan búburú fún ẹ. Ìwà tó bá hù òun ló máa gbà. Bó ṣe nǹkan pẹ́ láyé tó, wàá jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Oògùn tí wọ́n bá ṣe oyún mọ́ obìnrin nínú, tí wọ́n bá ṣe oyún mọ́ aláboyún nínú, obìnrin rọbí kò bí, ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta wàá lọ ṣiṣẹ́ tí mo sọ yìí. Bó ṣe máa ṣeré. Mo ti júwe iṣẹ́ yẹn rí, ṣùgbọ́n mo lọ júwe iṣẹ́ yẹn sí àárín ọ̀rọ̀. Àwọn èèyàn kíyèsí. Mo dìídì fẹ́ ṣe kíṣẹ́ tí fún oògùn yẹn
kẹ́ store ẹ̀ kẹ́ gbé sórí YouTube kẹ́ gbé káàkiri so that kó lè ṣe àǹfààní fún gbogbo àwọn ènìyàn. Ìwọ tó bá wù ó kó share ẹ̀ káwọn ẹlòmíì lè jàǹfààní ẹ̀ because ẹlòmíì ń rọbí lọ́wọ́ báyìí tí wọ́n dẹ̀ ní owó tó máa fi suppression. Ẹlòmíì wà nípò ìrọbí ìsìn tó wà lẹ́sẹ̀ kan ayé àtẹsẹ̀ kan ọ̀run tí wọ́n mọ nǹkan tán lè ṣe. Bí wọn náà bá share fídíò yìí ó lè help ẹlòmíràn. Bẹ́ẹ̀ ṣe máa ṣeré o. Ṣùgbọ́n ìkìlọ̀ pàtàkì tó wà nídìí iṣẹ́ tí mo fẹ́ júwe fún yín yìí òun ni wípé tóbìnrin yẹn bá jẹ́ ẹni tó yàn lè tóbìnrin yẹn bá ń rọbí tó bá jẹ́ ẹni tó yan àlè tí ò bá jẹ́wọ́ tó bá ṣiṣẹ́ yìí ó máa kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni o kò sẹ́rọ̀ o. Tóbìnrin bá ń rọbí ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tẹ́tí tráyì ẹ̀ tí ò bímọ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣó yàn lè tó bá yàn àlè kó jẹ́wọ́ pé lágbájá ló dó mi tàmàdò ló dó mi làkàṣègbè ló dó mi. Tó bá ti jẹ́wọ́ tán tí ò bá dẹ̀ yàn àlè kẹ̀ kó sọ wípé òun ò yàn àlè. Tó bá yàn àlè tó bá lọ pé òun ò yàn àlè tó bá lo iṣẹ́ yìí fún ó máa kú instantly ni. Ṣùgbọ́n tó bá yàn àlè tó bá ti jẹ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí kò yàn àlè within 5 minutes ọmọ ẹ máa bẹ́ jáde lóbo ẹ̀ tó bá ti ṣiṣẹ́ yìí. Tẹ́ bá ti wádìí lẹ́nu obìnrin dáadáa pé ṣé òyàn àlè tó sọ pé òun òyàn àlè kàbí tóbìnrin bá ti jẹ́wọ́ tán pé ẹni báyìí ló dóhun ẹni báyìí ló dóhun ẹ máa sọ pé ẹ fẹ́ ra ewé ọ̀gbọ̀lọ̀ ẹ máa lọ wá ewé ọ̀gbọ̀lọ̀ ewé ọ̀gbọ̀lọ̀ ewé ọ̀gbọ̀lọ̀ yẹn tẹ́ bá ti lọ rà tútù ni o ẹ gbó tẹ́ bá ti gbó ewé yìí ẹ gbé síwájú yín báyìí ẹ dárúkọ obìnrin sínú ewé yẹn lẹ́ẹ̀mẹ́ta. Tẹ́ bá ti dárúkọ obìnrin sínú ewé yẹn ẹ gbé ewé ọ̀gbọ̀lọ̀ yẹn fún mu. Tẹ́ bá ti gbé ewé ọ̀gbọ̀lọ̀ yẹn fún mu ẹ máa lọ pe ọkọ obìnrin yẹn ọkọ tó fún obìnrin yẹn gangan lóyún ẹ máa lọ pe wá. Ẹ máa ní kó bọ́ sí kọ́nà. Tí ọkọ obìnrin bá ti bọ́ sí kọ́nà ó máa tọ̀. Tó ọkọ obìnrin bá ti wá tọ̀ ṣé mọ̀ wípé tí ọkùnrin bá ti tọ̀ tán ṣé mọ̀ wípé ó ní ìtọ̀ kékeré kan tó máa kùn sórí okó ẹ̀. Ẹ wá ní kí ọkọ obìnrin yẹn kó mú ọwọ́ ẹ̀ tó gùn yìí kó fi kan ìtọ̀ kékeré tó kùn sórí okó ẹ̀ yẹn lẹ́yìn tó ti tọ̀ tán yẹn. Kí obìnrin tí ó ń rọbí yẹn kó ṣe báyìí kí ọkọ yẹn kó fi ọwọ́ yẹn kó fi kan ahọ́n ẹ̀ báyìí. Ó pẹ́ jù láàrin ìṣẹ́jú 5 obìnrin ọmọ yẹn máa bẹ́ jáde. Tí obìnrin yẹn tí ò bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀kẹ́ tún lo kíní yìí fún obìnrin máa kú ni o ọmọ yẹn máa jáde sá. Tóbìnrin yẹn bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀kẹ́ tún lò obìnrin yẹn máa yé ọmọ yẹn máa yé. Bó jẹ́ àwọn ayé 24 ló ṣe oyún mọ́ obìnrin nínú obìnrin máa bí. Àṣírí àwọn ayé ni mo ti gbé lé yín lọ́wọ́ yẹn. Àṣírí àwọn àjẹ́ nìyẹn. Tẹ́ bá ti gbé ewé ọ̀gbọ̀lọ̀ ẹ gbé fún mu ẹ pè orúkọ obìnrin yẹn sínú ewé ọ̀gbọ̀lọ̀ yẹn ẹ gbé fún mu. Tẹ́ bá ti gbé fún mu ọkọ obìnrin yẹn máa bọ́ sí kọ́nà ó máa lọ tọ̀. Ìtọ̀ kékeré tó bá kù sí orí okó ẹ̀ ọkùnrin yẹn ó máa fi ọwọ́ kan obìnrin máa la ahọ́n ẹ̀ báyìí ọmọ ẹ̀ máa jáde.
ẹ make sure wípé obìnrin yẹn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kó tó di wípé ẹ lò fún o. Obìnrin tí ò dẹ̀ yan àlè rárá tó bá lò ó máa bímọ o. ilé ìtọ́lọ̀ ní kí tó fún ilé ìní nìyẹn. ìwọ tó bá hùn gbọ́, ìwọ tó bá hùn má gbọ́, ẹni ìjà ò bá dé bá òun ló pera ẹ̀ lọ́kùnrin. nǹkan tó fẹ́ sọ fún yín láàárọ̀ yìí nìyẹn o. ní orúkọ Jésù ẹ ò ní rí dààmú, ẹ ò ní rí pọ́njú, ẹ ní rí ìbànújẹ́ o. tó bá tún di lálẹ́ àwọn máa kọ̀ntínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kọ́ lọ. ní orúkọ Jésù ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run náà ó máa ṣe ìgbésí ayé gbogbo wa ní àǹfààní o. a ò ní rí dààmú, a ò ní sunkún, a ò ní rí ìbànújẹ́ o. gbogbo ẹ̀dá tó bá sọ wípé òun fẹ́ gbé ìdààmú sínú ayé yín, ọ̀run gbé ìdààmú sínú ayé wọn o. gbogbo ẹ̀dá kẹ́dà tó bá sọ pé kẹ́ má ní sinmi, wọn ò ní ní sinmi o. wọn kì í torí ti gbígbó pajá o, wọn kì í torí ti kíkan pa àgbò. àwọn wo nìyẹn? kí ló sọ pé ó ṣẹlẹ̀? ta nìyẹn? ẹ̀ta ló rán ẹ sí mi. ọkùnrin ti sọ fún àwọn ti dé o. dé síbo? ṣọ́ọ̀ṣì. mò ń bọ̀. ẹ má ṣe rere o, ẹ má bà tènìyàn jẹ́. tó bá fẹ́ kí ọ̀tá ẹ kókó kíákíá má gbàdúrà fún ọ̀tá. tó bá fẹ́ kí ọ̀tá ẹ gùn lẹ́mìí má ṣépè fún. ẹ má gbàdúrà fún àwọn ọ̀tá yín, ẹ má ṣàdúrà fún. tíbi bá ń pa ọ̀tá ẹ fún lóúnjẹ, bóńgbẹ bá ń gbẹ fún lómi. nípa ṣíṣe èyí ó ń kó ẹgẹ náà lé lórí. má bà tènìyàn jẹ́ o, kò sí àṣegbé láyé o, àṣepamọ́ lókun o. Ajúmọ̀bí tó wó iléeṣẹ́ Ayéfẹ́lẹ́ lọ́jọ́ kìíní àná, òun dà lẹ́ni, ó ti kú dànù. Ayéfẹ́lẹ́ sì wà lókè yẹpẹ o, iléeṣẹ́ dẹ̀ sì ń mí. Ajúmọ̀bí ti kú dànù o, ó kun òun àti iṣẹ́ ọwọ́ ẹ̀. ẹ ṣe rere nígbà tí ẹ wà láyé, ṣèrántí ọjọ́ kan tá ó fẹ́rùpẹ́ fún èrùpẹ́ o. ilé ayé àfọwọ́bá filẹ̀ ní. Where is Ajúmọ̀bí? I'm a governor. God destroyed the house. Lọ wọlé ẹ̀ dànù. Where are you today? Ó ti jẹrà. Any position you are, be careful. ẹnìkan ò láyé. ọba mẹ́wàá, ìgbà mẹ́wàá. There is time for everything. kò sí alágbára kan nílé ayé o, Ọlọ́run nìkan lálágbára. kò sí alágbára kan níbi kankan, Ọlọ́run nìkan lálágbára. má sin Ọlọ́run, ìgbẹ́kẹ̀lé ènìyàn asán. Bíbélì sọ wípé ègbé ni fún ẹni tó bá fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé, ègbé ni fún ẹni tó bá fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. kì í ṣe ẹni tó fẹ́, kì í ṣe ẹni tó sáré, bí kò sí ẹni tí a fún lórí ọ̀fẹ́. Do good all the time, all your life, your position, your power, your collection, use it to make somebody happy. Don't use your power to hurt people. Don't use your money to hurt people, because at the end of the day you will reward it. If you don't reward it, your children will reward it. You will reward it. You and your children will reward it. Bíbélì sọ fún mi pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Your behaviours is your inheritance.
ogún títí ẹ ò ní ìwà ẹ. Ogún ẹ ló máa gbé ẹ wọ̀ ìjọba Ọlọ́run. Ìwà ẹ ló máa gbé ẹ wọ̀ ìjọba Ọlọ́run. Ìwà ẹ ló máa gbé ẹ wọnú iná. Ìwà ẹ ló máa fún ẹ ní àlàáfíà. Ìwà ẹ ló máa fún ẹ lórí burúkú. Eléyìí tó bá ti mọ̀ ẹ́ ṣe tẹra mọ́. Gbogbo ẹ̀ ló lérè. Èrè mi ń bọ̀ kankan láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìbá ṣe rere, ìbá ṣe búburú. Bye for now. God bless you all. My name again is Adelano Adekunle Solomon, aka Talufeku Babagba 1. Before, but now, King Solomon for all nations. I don't send anybody. I send only straightforward people and truth people. I don't want to know anybody. I know only righteousness people and my God. That is all. Bye for now.